káàbọ̀ sórí ìkànnì yìí. I welcome you to this channel, Yoruba Gbode, where we teach ourselves about Yoruba language, Yoruba culture, and Yoruba literature. Níbi tá a ti ń kọ́ra wa ni o, lẹ́kọ̀ọ́ literature, àṣà àti gírámà èdè Yorùbá láti ìgbà dé ìgbà lọ́nà ìrọ̀rùn tí Yorùbá yìí máa fi yé wa dáradára. And I think you are enjoying us on this channel. Gbogbo bá ti ń agbàgbọ́ pé ẹ̀ ń gbádùn wa lórí ètò yìí, gbogbo bá ti mú wa ní ọlọ́kan òjọ̀kan. On this channel, if you can still remember, we have dealt with common things around us in the family, like in our home and in the school. That is my last video. In the school. Èyí ni pé nílé àti wò kí làwọn tá lè bá pàdé nínú ilé àti pín wọn sí ìpele àwa ti wọnú ilé ìwé lọ́gán pàápàá àti ti wò kí làwọn tá lè bá pàdé ní ilé ìwé lóríṣiríṣi bá ti lè rí wọn. Today we want to learn about ourselves. Parts of the body. It's part of what we do in the school, part of the body. That is what we want to study today. How do we pronounce it in Yoruba? Parts of the body. Àwọn ẹ̀yà ara wa, báwo la ti ń pè wọ́n ní èdè Yorùbá? I still remain Olúrẹ̀mí Afọlábí. Orúkọ mi ò yí padà o. Olúrẹ̀mí Afọlábí náà ni mo ṣì ń jẹ́. If this is your first time of meeting me on this channel, do well to subscribe and like it, share it, learn Yoruba with ease. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n bá mi pàdé lórí ìkànnì yìí, lo àǹfààní yìí, tẹ̀mí láago, subscribe on it, gbogbo tá a bá ń ṣe pátápátá lórí ìkànnì yìí, a máa dọ́wọ́ rẹ̀, wàá máa kọ́ èdè Yorùbá yìí lọ́nà ìrọ̀rùn, lọ́nà tí ìwọ náà á fi mọ̀ pé èdè Yorùbá dùn, Yorùbá níyì, Yorùbá lẹ́yìn. Ẹ jẹ́ a lọ tààrà síṣẹ́ tòní, ẹ má jẹ́ ká sọ àsọjù kí la fẹ́ ṣiṣẹ́ lé lórí àwọn ẹ̀yà ara wa bí a ti ń pè wọ́n ní èdè Yorùbá. Parts of the body. How we pronounce it in Yoruba language. When we talk of our body, what are the parts that we can see? Orí, head, orí, head, orí. You can see my forehead. How do we pronounce it? Agbárí. Forehead. Agbárí. What else can you see? Eyes. Ojú. Eyes. Ojú. But right there you can see some whitish part of it, inside of it. How do we pronounce it? Ẹ̀yìn ojú. Can you see it? Ẹ̀yìn ojú, the whitish part. Ẹ̀yìn ojú. Ojú. Ẹ̀yìn ojú. Are you following me? Okay, what else can you see? You can see ears. Etí. Ears. Etí. Come to nose. Imú. Nose. Imú. What else can you see? Mouth. Ẹnu. And you come to my neck. Ọrùn. Neck. Ọrùn. What else can you see? You can see my hands. Apá. You can see elbow. Ìgúnpá. You can see my wrist. How do we pronounce it? Ọrùn ọwọ́. Wrist. Ọrùn ọwọ́. Fingers. Ìka ọwọ́. Ìka ọwọ́. You can see my palm. Àtẹ́lẹwọ́. Now, shoulder. Èjìká. Down below,
ẹ̀yìn, ẹ̀yìn, that's your back, ẹ̀yìn, back, parts of our body. Now, before we move down to the part down, we still have our tongue, tongue, we have our teeth, eyín, teeth, eyín, èékánná, fingernails, èékánná, fingernail. Now, after this, I think we have to move down to our body now. Down to our body. Now, what are the parts of the body we can see there? You can see our leg, ẹsẹ̀, leg, ẹsẹ̀, èékánná, ẹsẹ̀, èékánná, ẹsẹ̀. A tún lè rí your buttock, ìdí, buttock, ìdí. After this, we can see our nails, orúnkún, orúnkún, kókósẹ̀, ankle, kókósẹ̀, ankle, ọmọ ìka ẹsẹ̀. A ti kọ́ ẹ̀kọ́ nípa ara wa tán. We have learned about the parts of our body. And then we must not forget we have our chest, àyà, chest, àyà. That is all about our part of the body that is visible, that we can see with our eyes. Ẹ̀yin olùgbọ́ wa nílé, kí la ṣiṣẹ́ lé lórí lónìí? Ẹ̀yà ara wa. A bẹ̀rẹ̀ láti gbogbo orí wa báyìí. A ní kí la ti ń pè orí, irun, irun. Nínú orí la ti rí irun. Lẹ́yìn èyí kí la rí? Òkè ojú wa báyìí. Òun là ń pè ní ìpèǹpéjú, ìpèǹpéjú. Lẹ́yìn èyí a rí ojú, ojú. Nínú ojú lọ́hùn a ti rí ẹ̀yìn ojú, eyeball, ẹ̀yìn ojú, eyeball, forehead, agbárí, cheeks, ẹ̀rẹ̀kẹ́, cheeks, ẹ̀rẹ̀kẹ́, nose, imú, mouth, ẹnu. Nínú ẹnu kí la tún bá pàdé? Ahọ́n, tongue, ahọ́n, tongue. Then we have eyín, teeth, eyín, teeth, etí, ear, etí, ear, ètè, méjì ta ní lips, ètè, lips. Nítago yìí gangan la pè ní ìtagbògbòǹkò, èjìká, ẹ̀yìn. Àwa ń bọ̀ wá apá wa báyìí. Apá, our arms, ìgúnpá, ọrùn ọwọ́, wrist hand, ìka ọwọ́, fingernails, èékánná, nails, àtẹ́lẹwọ́, palm. Tá bá ti kúrò ní tọwọ́ bẹ́yẹn, à ń bọ̀ wá sí ìsàlẹ̀ ara. Níbẹ̀ láti rí ìtàn wa, our lap. Níbẹ̀ láti rí nail, orúnkún. Níbẹ̀ láti rí leg, ẹsẹ̀. Níbẹ̀ láti rí kókósẹ̀, ankle. Níbẹ̀ láti rí ìka ẹsẹ̀. Gbogbo àwọn ẹ̀yà rèé tá a lè fojú rí. Àwọn ẹ̀yà kan wà tá a lè fojú rí o nínú wa o, àfi tá a bá wo àwòrán. Ṣùgbọ́n àwọn tá a lè fi ojú rí, àwọn ẹ̀yà ara wa rèé. Ẹ jẹ́ ká lọ kọ́ bá a ti ń pe àwọn ẹ̀yà ara wọ̀nyí, ká sì mọ̀ wọ́n pè dáadáa. Mo gbàgbọ́ pé ẹ kẹ́kọ̀ọ́ kan lẹ́yìn. Tó bá rí bẹ́ẹ̀, ẹ má gbàgbé, ẹ tẹ̀ wá láago, ẹ subscribe, ẹ tún máa bá wa pàdé. Gbogbo ọ̀nà tá a gbà kọ́ra wa ní Yorùbá yìí, a máa dé àrọ́wọ́tó yín. If you do enjoy today's teaching, do meet me on this channel next time. Just subscribe, and all our videos will be coming your way. Hope you enjoy today's teaching. See you next time.